Africa Content TV. Òṣùpá máa wọlé ìfọ̀ràǹkà. Ahmad ṣòro wọn gidi nìyẹn. Wọ́n bá kéèyàn kókó gbogbo lé kó mọ́ra ẹ̀rí bí. Ọ̀nà bí Òṣùpá Saheed máa wọlé ìfọ̀ràǹkà. Káàbọ̀ làbá mẹ́rin. Oko gbogbo lẹ́wọ̀n ọkọ̀ ìgbàyà tí ó ní. Ó ti tó. Happy birthday to you. Ẹ̀mí aṣọ púpọ̀ nínú ọlọ́lá etí ìlú Àyìndé. Kìnìún wọn ló lájú mo gbọ́gbọ́ ńlá dé. Mo tún pọ̀ olùdébálẹ̀ ẹ̀yìn ara wa. Ṣáǹsì ní ó yẹ ká rọjò olóore fáyé gbọ́. Abẹ́lẹ́kùn ìṣẹ̀dá olóhùn mọ́ kíákíá. Owó ọ̀pọ̀ kò tán. Saheed Òṣùpá. Owó ọ̀pọ̀ kò tán. Owó ọ̀pọ̀ kò tán. Ẹ̀rí ni owó ọ̀pọ̀ kò tán. Òṣùpá. Ìjọ ọmọ òjò, ànábì ìjọ ọmọ òjò, ìwọlá ẹ̀rí mi, kò sí ìjọ ẹ̀yẹ àdẹ́sẹ̀ mi, ìjọ ọmọ òjò, ìjọ ọmọ òjò, ìjọ ọmọ òjò. Ẹ̀rí mi. Kò sí ìjọ ẹgbẹ́ àdẹ́sẹ̀ ní ìlú ọkọ̀ òjò. Gbogbo yín pátápátá ẹ̀ní ṣubú dànù lọ́lá ọlọ́run ọba. Òṣùpá ìran àgbòbí mi káàbọ̀ sí Nàìjíríà ó ti kówó dé. Àná bí Òṣùpá ó ti kówó dé o. Àná bí Òṣùpá ó ti kówó dé. Saheed Òṣùpá ó ti kówódé ọ̀rẹ́ Òṣùpá ó ti kówódé. Ọmọ dájú ló láti Amẹ́ríkà. Saheed Òṣùpá ó ti kówódé. Ìjọ ògbóni akọ ẹ̀ lọ́wọ́. Wàá fi yára àfihàn tọmọtọmọ. Alágbèdè òdìdí ẹ̀dá Saheed Akínà. Àbọ̀ láti Amẹ́ríkà ó kówódé. Lọ́jọ́. Ẹ má má fújì jẹ́, ẹ má má fújì jẹ́, gbogbo wa ti múra lóṣooṣù, ẹ má má fújì, ẹ má má fújì jẹ́, ẹ má má fújì jẹ́ o. Gbogbo wa ti múra lóṣooṣù, ẹ má má fújì jẹ́. Bàbá. Ṣẹ̀ra wa jẹ́jẹ́ jẹ́. Bàbá ẹ̀jẹ̀ ká ṣẹ̀ra wa jẹ́jẹ́ jẹ́. Kí n tá ọ̀rọ̀ kó lè báyìí yọ. Kó má padà di ìjọ̀gbọ̀n tí ó báyé jẹ́. Ẹ̀jẹ̀ ká ṣẹ̀ra wa jẹ́jẹ́ jẹ́. Ẹ̀jẹ̀ ká ṣẹ̀ra wa jẹ́jẹ́ jẹ́. Kí n tá ọ̀rọ̀ kó lè báyìí yọ. Kó má padà di ìjọ̀gbọ̀n tí ó báyé jẹ́. Saheed, Akínbọ́lá o, Pasuma.
òkúta ẹ̀yà lọ́dọ̀ àtọ̀ mi ṣẹ́ẹ̀kì mi àlàrò mi o àná àyíndé òfin wá di ọtí lé àná àyíndé òfin wá di ọtí lé. Gbogbo ìgbàdàgbàdà ìṣubú dànù òṣùpá ní sáà ìlú máa jayé ọba lọ àìdè mọ́kọ́ láwọn gbogbo ní ìfòkìkí bọ́lá. Aláwí omi ìhà ọ̀bẹ̀dọ̀ ó máa kú oríire ó máa kú oríire. Olúwa yóò fojú àìdè àbábá ń bí. Ẹni lásán ọ̀dọ́ mi o. Àmọ́ aláwìyé ọmọ lè mọ́ mọ́ àgbà. Ọkọ oríire ọkọ Bàṣírí mi. Gbogbo Islamic musicians gbogbo yín mo kí. Sọ̀tí ààrẹ wà Ríyà Sàlátù. Lóyún Sáídà. Yangana Gawadu kaya bibi pẹ̀lú àkíkí ọmọ táyé ní àmì ọ̀tún ọmọ táyé fẹ́ pẹ̀lú mọ́ṣúratù ní ìṣù ìdí ọjọ́ ńlá NGA ìdẹ̀rẹ̀ ẹ̀nọ́bì àìkẹ́rẹ́ ajá Haúsá sàbí ìyá gbà gbogbo ẹ̀yin máyàmáyà gíríkì nínú orin Islamic ẹkú àdúró ti Fàláwíyé. Ṣáàmùsì ní ọba pẹ́lẹ́kùn báyọ̀ ọba lẹ́ni lẹ́yìn ní ọba ló kúkú rí apẹ́lọ́gùn ṣáàmù sí mi. Ọ̀gá gbogbo registration ọwọ́ ẹ̀ ló àràbà ń bí apẹ́lọ́gùn ṣáàmù sí. Èmi ti rí èèyàn tó bá fọ́lọ́ ọmọ ọba ó gbà fún ọmọ àràbà ń bí. Gbogbo ẹ̀ ṣe tọ́ sí fún ẹ̀ lójoojúmọ́. Ṣáàmùsì òde nídọ̀ọ́lá rẹ̀ ni ó. Àdúrà ẹ̀ ti bá kò tí ló ojú ọlá. Ṣáàmùsì ni Ṣáàmùsì ni Ṣáàmùsì ni Ṣáàmùsì ni torí kó jẹ́ ẹ̀rọ ọlọ́run Ṣáàmùsì ni Abẹ́lẹ́kùn àdúrà ẹ̀ ṣe ń gbà Ṣáàmùsì ni ọ̀gá pátápátá. Ọ̀gá ló jẹ́ fẹ́ fi ìbọ́dì Ṣáàmùsì ni. Yìí sì lórí Ṣáàmùsì ni Ṣáàmùsì ni Abẹ́lẹ́kùn Ṣáàmùsì ni. Ọ̀gá pátápátá fẹ́ fi ìbọ́dì Ṣáàmùsì ni. Gbogbo láìsẹ́nsì àwọn ẹ̀ ló wà Ṣáàmùsì ni. Gbogbo láìsẹ́nsì àwọn ẹ̀ ló wà Ṣáàmùsì ni. Kò ní sùn ẹ̀ ṣe o Ṣáàmùsì ni. Ní ọ̀tá dé kò lóye àdé orí ọ̀kì. Ìjọba gbogbo Ṣáàmùsì àwọn ẹ̀ ló wà Ṣáàmùsì ni.
gbogbo àkọ́mọ́. Apẹ́lógún kárẹ̀ orí oyè yìí sóde òwe. Bàbá àdínkù gbogbo rẹ́mọ̀lá. Aṣíwájú àdínkù gbogbo Ògùn state. Apẹ́lógún kárẹ̀ orí oyè yìí sóde òwe. Apẹ́lógún kárẹ̀ orí oyè yìí sóde òwe. Ọ̀la bàbá Mẹ́ríà bàbá Kìsúrà apẹ́lógún kárẹ̀ orí oyè yìí sóde òwe. Ìrọ̀rùn ọ̀la bàbá Moise apẹ́lógún kárẹ̀ orí oyè yìí sóde òwe. Apẹ́lógún kárẹ̀ orí oyè yìí sóde òwe. Lizzy ìjọba wà lẹ́sẹ̀ òye ajẹ́ kájọ́jú. Iṣẹ́ ìlọrin ayaba Abdulateef Ọmọlawal. Hello. Betimo. Torí Ahmad Aláwìyé ọkọ̀ Bàṣírí ní Rúkàyà Aláwìyé à50 ìrèdè Lizzy ó ti wọ́n lọ tẹ́lẹ̀ kó tó máa bínú ayàgà tí kò láwà níbi. Gbogbo yìí ń lókì ẹ máa kó àdúrà ti fà Aláwìyé ìyá olè tuntun ọdún ẹkùn ìdè náà ó gbọ́dọ̀ lọ́fún